A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Ààrẹ Bọ́lá Tinubu ti búra fún Chief of Defence Staff àná General Christopher Musa gẹ́gẹ́ bí mínísítà agbèfọ́ba tuntun. Bí a kò bá gbàgbé wípé gómìnà àná fún ìpínlẹ̀ Jigawa kọ̀wé fi ipò sílẹ̀ gẹ́gẹ́ bí mínísítà agbèfọ́ba láàrin ìṣòro ààbò tó ń fojoojúmọ́ peléke sí i lórílẹ̀-èdè kí ààrẹ tó fi Musa rọ́pò rẹ̀ lójú ẹsẹ̀. Níbi ìbúra ni ààrẹ ti ké sí mínísítà tuntun kí ó lo ìrírí rẹ̀ lẹ́nu iṣẹ́ ológun mú ètò ààbò lé dọ́yìndọ́yìn. Ààrẹ tẹnumọ́ pàtàkì iṣẹ́ àjùmọ̀ṣe àti àlékún ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ bí Musa náà ṣe jẹ́jẹ̀ẹ́ láti fi gbogbo ara sìn fún ààbò Nàìjíríà, bí ó ti sọ àsọdájú wípé òun yóò ṣiṣẹ́ kárakára pẹ̀lú ẹkùn àti àjọ ilẹ̀ òkèèrè láti fúngun mọ́ àwọn ọ̀tá orílẹ̀-èdè kí àlàáfíà lè padà jọba ní gbogbo ìlú. Ó ní pẹ̀lú àjọṣepọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò lágbègbè àlàáfíà yóò jọba. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Adarí ajìjàǹgbara fún ilẹ̀ Biafra IPOB Nnamdi Kanu ti pe ẹ̀sùn tuntun síwájú ilé-ẹjọ́ gíga ìlú Àbújá láti ṣe àgbékalẹ̀ ìdí tí wọ́n ṣe gbọ́dọ̀ fi ránṣẹ́ kúrò ní ọgbà ìwà àtúnṣe Sokoto. Bí a kò bá gbàgbé wípé àìpẹ́ yìí ni wọ́n dá ẹ̀wọ̀n gbére fún adarí IPOB lórí ẹ̀sùn ìwà dàlúrú. Nínú ẹ̀sùn tí ó tìkálára rẹ̀ bu ọwọ́ lù ni adarí IPOB ti ní àtìmọ́lé sí ìpínlẹ̀ Sokoto yóò kó bá ẹ̀sùn ẹjọ́ kòtẹ́milọ́rùn tí ó fẹ́ pé. Àbúrò rẹ̀ lọ́kùnrin ọmọọba Emmanuel Kanu ni ó ṣe àgbékalẹ̀ ẹ̀sùn yìí sí ilé-ẹjọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Afurasí kan tí wọ́n mú fún ikú òṣìṣẹ́bìnrin àjọ alámòjútó ojú pópó FRSC Lásìsì Fúnmiláyọ̀ àti ọmọbìnrin rẹ̀ ọmọ ọdún 12 ti ṣe àfihàn bí ó ṣe pa olóògbé méjèèjì. Afurasí yìí pẹ̀lú ọ̀rẹ́kùnrin rẹ̀ Fájẹ́mirókùn Victor Babaláwo, Gbóyèga Àbẹ̀rẹ̀fà àti ọmọlẹ́yìn rẹ̀ Sunday James ni wọ́n jọ jẹ́wọ́ wípé wọ́n pín ẹ̀yà ara olóògbé, orí àti ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yà ara wọn yòókù ni wọ́n kó lọ. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun Ibrahim Gòtánù tí ó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lánàá ní olú ilé-iṣẹ́ wọn ṣe àfihàn wípé aya Fájẹ́mirókùn ni ó wá ṣe àfisùn ní àgọ́ ọlọ́pàá wípé ọkọ rẹ̀ ti sọnù. Èyí ló mú wọn bẹ̀rẹ̀ ìwádìí ní ẹ̀ka tó ń gbógun ti ìwà ìjínigbé ní Ìkòyí, ìpínlẹ̀ Èkó. Níbẹ̀ ni ó ṣe àfisùn wípé ọkọ rẹ̀ rin ìrìn àjò lọ ṣùgbọ́n mọ́tò rẹ̀ nìkan ni wọ́n rí lójú náà. Gòtánù fi kún un wípé ìwádìí síwájú sí i ni ó yọrí sí bí wọ́n ṣe fi ọwọ́ ṣìkún òfin mú Babaláwo ní ọjọ́ 16 oṣù kọkànlá tí ó ṣe àfihàn wípé Fájẹ́mirókùn jẹ́ oníbàárà rẹ̀. Ó kó àwọn tí wọ́n ṣekú pa wọ̀nyí wá sí ọ̀dọ̀ rẹ̀ ní ọjọ́ 2 oṣù kọkànlá ọdún 2025 fún ètùtù owó. Àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ ni wọ́n pa àwọn méjèèjì, Sunday James, Kẹ́hìndé àti Ìdòwú kan tí wọ́n ti na pápá bora. Nígbà tí ó ń dáhùn ìbéèrè láti ẹnu àwọn akọ̀ròyìn, Fájẹ́mirókùn jẹ́wọ́ wípé òun kó àwọn olóògbé lọ ọ̀dọ̀ Babaláwo nítorí wọ́n wí fún un wípé ìwàláàyè wọn ló ń fa ìfàsẹ́yìn bá a. Lẹ́yìn tí òun kó wọn dé ilé agbára, wọ́n ní òun gbọ́dọ̀ ṣekú pa wọ́n kí òun bá lè di ọlọ́lá. Òun sì gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n lẹ́yìn tí òun pa wọ́n tán òun kò lálàáfíà mọ́ lòun fi sá lọ tí òun jọ̀wọ́ ọkọ̀ sí ojú náà. Òun lọ sí Ìbàdàn lọ parọ́ fún wọn wípé àwọn kan lépa ẹ̀mí rẹ̀, wọ́n dáwó fún un kí wọ́n tó gbà á nímọ̀ràn kí ó fi orílẹ̀-èdè sílẹ̀ lòun fi kọjá sí Ghana. Àbẹ̀rẹ̀fà ní tirẹ̀ jẹ́wọ́ wípé Fájẹ́mirókùn mú olóògbé àti ọmọ rẹ̀ wá sí ọ̀dọ̀ rẹ̀ bí ó ti yarí wípé ìyá àti ọmọ ni kí wọ́n ṣekú pa nítorí àwọn ni kò jẹ́ kí òun ní ìlọsíwájú. Lòun bá ké sí àwọn ọ̀dọ́ kan kí wọ́n kó wọn lọ inú igbó lọ pa. Wọ́n yọ gbogbo ẹ̀yà ara wọn tí ó ṣe kókó kí wọ́n tó ju òkú ìyá yòókù sínú odò ẹ̀sà odò àti ti ọmọ sínú igbó kan nítòsí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí.
Ààrẹ Bọ́lá Tinubu ti fi orúkọ àwọn 22 tuntun fún ipò ambassador ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ fún ìbuwọ́lù. Ìgbésẹ̀ yìí wáyé láìtí pé wákàtí 24 tí ilé ìgbìmọ̀ apá òkè Upper Chamber bẹ̀rẹ̀ àyẹ̀wò fínnífínní sí orúkọ àwọn ambassador 3 tí ààrẹ kọ́kọ́ fi ránṣẹ́. Ààrẹ ilé ìgbìmọ̀ Godswill Akpabio ni ó ka lẹ́tà tí ààrẹ fi ránṣẹ́ bí ó ti ní Tinubu ní kí àwọn aṣòfin tètè gbé e yẹ̀wò. Nínú àwọn ambassador 22 yìí láti rí career ambassador àti non-career ambassador tọkùnrin tobìnrin tí ó ṣe àfihàn ìgbésẹ̀ ìjọba lórí pín-ire-láre gender balance láti máa fi obìnrin náà sí ipò aṣojú ilẹ̀ òkèèrè. Lára àwọn non-career ambassador láti rí ìlúmọ̀ọ́ká olóṣèlú bíi amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ àná Reno Omokri, alága àjọ elétò ìdìbò àná ọ̀jọ̀gbọ́n Yakub Mahmood, igbákejì gómìnà àná fún ìpínlẹ̀ Èkó Ọ̀túnba Fẹ́mi Pedro, mínísítà àná fún ìgbòkègbodò ọkọ̀ òfurufú Olóyè Fẹ́mi Fani-Káyọ̀dé, gómìnà àná fún ìpínlẹ̀ Enugu Ifeanyi Ugwuanyi, Sínátọ̀ Jimoh Ibrahim àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn tí Akpabio ṣe àfihàn àwọn orúkọ wọ̀nyí ni ó fi ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ tó ń ṣàmójútó ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè fún àyẹ̀wò kí wọ́n sì jábọ̀ padà fún un láàárín ọ̀sẹ̀ kan. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìrọ̀rùn jọ bí ẹni jìnnà sí ẹbí ọba ní ìlú Bayagán ilé ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ìpínlẹ̀ Kwara tí wọ́n jí ọmọ wọn Ọba Kamilu Salami gbé lópin ọ̀sẹ̀ bí wọ́n ti kéde wípé ọba ṣì wà nínú ìgbèkùn àwọn ajínigbé. Agbẹnusọ ẹbí Rafiu Lawal ni ó ṣe àfihàn yìí fún àwọn akọ̀ròyìn wípé Salami ṣì wà nínú ìgbèkùn. Èyí yàtọ̀ sí ìròyìn irọ́ tí wọ́n ń gbé kiri wípé àwọn ọlọ́dẹ ti gbà á kalẹ̀. Wọ́n wá rọ ará ìlú, oníròyìn àti bloggers kí wọ́n dẹ́kun àti máa pín ìròyìn tí wọn kò fìdí rẹ̀ múlẹ̀ kiri ìgboro. Ẹnu mọ̀lẹ́bí ni wọ́n ti lè gbọ́ ìròyìn tó bá ní í ṣe pẹ̀lú ọba. Salami tí í ṣe Òjìbára ti Bayagán ni wọ́n jí gbé nínú oko rẹ̀ lówùúrọ̀ ọjọ́ Àbámẹ́ta. Láti ìgbà náà ni àwọn tí wọ́n jí gbé ti kàn sí ìlú tí wọ́n sì ń béèrè fún $150 mílíọ̀nù (150 million naira) owó ìdásílẹ̀ ransom kí wọ́n tó lè yọ̀ǹda ọba. Ṣùgbọ́n àwọn olùjọ́sìn 38 láti ilé ìjọsìn Àpọ́stélì tí wọ́n jí gbé ní eruku ìjọba ìbílẹ̀ Èkìtì ìpínlẹ̀ Kwara ti gba ìyọ̀ǹda wọ́n sì ti darapọ̀ mọ́ mọ̀lẹ́bí wọn lẹ́yìn ìtọ́jú ọlọ́sẹ̀ kan ní ilé ìwòsàn. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde láti ọwọ́ akọ̀wé àgbà fún alága ìjọba ìbílẹ̀ Èkìtì Gabriel Awelewa, Dàda Sunday, ó ní alága fi ìmoore rẹ̀ hàn sí ààrẹ Bọ́lá Tinubu, gómìnà Abdulrazak Abdulrahman, NSA àti gbogbo àjọ ẹ̀ṣọ́ aláàbò fún bí wọ́n ṣe tètè jí gìrì sí ìṣẹ̀lẹ̀ tí ó yọrí sí bí wọ́n ṣe rí àwọn tí wọ́n jí gbé gbà kalẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.